ṣé wá rí nǹkan kan wá wà tí mo wá sọ tí àwọn èèyàn ò gbọ́ mi yé nípa Sunday Igboho torí lẹ́ni yìí mo máa give honor and respect fún Oloye Sunday Adeyemo Igboho because of Mr. Wisdom and Lady K. Ẹgbọ́n mi yé o, ma give honor, maximum honor fún Oloye Sunday Adeyemo Igboho Òòṣà Ibu owó baba Dami ọmọ aládégún ọmọ aládégún ọmọ aládégún dégún ọmọ aládégún because of Tani, because of Mr. Wisdom and Lady K. Mo wá sọ̀rọ̀ kan nínú interview yẹn tí àwọn èèyàn ò understand. Mo wá fẹ́ ṣe bàyànù ẹ̀ lẹ́ni. Ẹlẹ́ẹ̀kejì, mo fẹ́ sọ àwọn òótọ́ ọ̀rọ̀ kan fún àwọn tí wọ́n agitate fún Yoruba nation. Tó bá pé lóòótọ́ lódodo Yoruba, tó bá pé lóòótọ́ Yoruba gangan ni ẹ̀ ń bẹ lọ́hùn pé kókó lóko ẹrú, mo fẹ́ bá wa sòótọ́ ọ̀rọ̀ lẹ́ni. Ṣé yé yín? Mo fẹ́ bá wa sòótọ́ ọ̀rọ̀ lẹ́ni. Ṣé yé yín? So that kí wá ní ọ̀rọ̀ tí mo sọ tí mo rí pé ọ̀rọ̀ yẹn fẹ́ dá wàhálà lẹ́ni wípé wọ́n béèrè pé ṣé Olóyè Sunday Igboho ní oògùn àti pé ó náà inú èèyàn Olóyè Sunday Igboho. Mo wá answer question yẹn pẹ̀lú wípé ẹ lọ wo fídíò yẹn o, Ọlọ́run ò fi àbòsí o. Mo answer question yẹn pẹ̀lú wípé Ọlọ́run nífẹ̀ẹ́ Olóyè Sunday Igboho. Àkàndá ẹni tọ́lọ́run fẹ́ ni. Lọ́dọ̀ àwọn oníké wọ́n perú wọn ní Al-Mahabub. Ọ̀tọ̀ ni Mahabub, ọ̀tọ̀ ni Al-Muhibu. Mahabub lẹni tọ́lọ́run fẹ́. Fún ara Ọlọ́run ló nífẹ̀ẹ́, ó lè má ṣe tọ́lọ́run. Ṣùgbọ́n Ọlọ́run nífẹ̀ẹ́. Al-Muhibu lẹni tó nífẹ̀ẹ́ Ọlọ́run. Tẹ́ pé ìfẹ́ Ọlọ́run òun bẹ Ọlọ́run ó ṣàdúrà lọ́lọ́run tó wá padà wá nífẹ̀ẹ́ tòun náà. Àwọn kan dẹ̀ wà wọ́n máa nífẹ̀ẹ́ Ọlọ́run, Ọlọ́run ò dẹ̀ wá ní nífẹ̀ẹ́ wọn. Ṣùgbọ́n àwọn kan wà Al-Mahabubu ni wọ́n. Fún ara Ọlọ́run gangan ló nífẹ̀ẹ́ wọn. Pẹ̀lú àwọn nǹkan kan tí Ọlọ́run ti ní kí wọ́n àwọn òbí wọn ṣe. Inú wọn bẹ́ẹ̀ ni Sunday Igboho wà. Ṣé wá rí tọ́lọ́run bá wá nífẹ̀ẹ́ èèyàn, èyí tó dájú nínú oore náà ni pé kíyàn wá mọ oore Ọlọ́run yẹn fún Ọlọ́run. Mo wá sọ wípé bọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ Sunday Igboho, mo ní wípé Olóyè Sunday Igboho ò ṣe bẹ́ẹ̀ fi oore yẹn wọ̀n fáwọn èèyàn. Ìyẹn ló wá bí question pé ṣó ní oògùn àbí ò ní oògùn. Ṣé wá rí answer yẹn tí mo wá dáhùn tó wá dá controversy lẹ́yìn màá wá gbé yín débẹ̀ lẹ́ni. Ẹ mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń jáde fún mi, tẹ́ ń sọ wípé ihun tọ́kọlọ́mọ sọ yẹn ò dá, kò dá pàtó gbogbo yín pápátá. Àkọ́kọ́ ẹ nífẹ̀ẹ́ Sunday Igboho. Ẹlẹ́ẹ̀kejì, báàbù làákàyè ẹ ní làákàyè. Torí pé tí ẹ bá ní làákàyè ni ọ̀rọ̀ yẹn tí mo sọ àkọ́kọ́ ni wípé kò jẹ́ kí ẹ kọ́kọ́ fò jáde bí ọ̀pọ̀lọ́ tó yẹn. Ẹlẹ́ẹ̀kejì ni wípé mo ní Sunday Igboho òun kò ní oògùn, ṣùgbọ́n ọ̀rọ̀ kan wà nú ẹnu orí àwọn Olóyè Sunday Adeyemo Igboho ni wípé kò sí ohun tó máa ṣẹlẹ̀ láyé á ní títóbi Ọlọ́run, á ní títóbi Ọlọ́run, á ní títóbi Ọlọ́run. Ẹni tó ń pe títóbi Ọlọ́run tẹ wá ń fi oògùn ròyìn ẹ̀,
mo wá fẹ́ kẹ́ lọ mọ̀ kíní kan dájú wípé oògùn tẹ́ fi ń ròyìn olóyè Sunday Igboho, oògùn tẹ́ fi ń ròyìn olóyè Sunday Igboho, àkóbá tẹ́ ń ṣe fún olóyè Sunday Igboho, òun ló bí sábàbí ńjọ́ tí ìjọba fẹ́ lọ attack Sunday Igboho, ló fi já sí pé bọ́n ṣe palẹ̀ mọ́ fún Sunday Igboho ó ti pọ̀ kọjá ẹni pé wọ́n lọ attack ẹnìkan. Torí wípé ìjọba fẹ́ lọ bá Sunday Igboho nílé, wọ́n wá gbé babaláwo dání, wọ́n gbé oníṣègùn dání, wọ́n gbé onífá dání, kódà wọ́n tún gbé gọ́gù kọ̀ǹpútà gọ́gù débi pé ifá gọ́gù kẹ̀kẹ̀rẹ̀ lọ́wọ́ wá gọ́gù tuntun ti ifá wèrè babaláwo lọ́wọ́ débi pé ifá gọ́gù tí wọ́n gbé dání wọ́n mọ gbogbo àwọn tó wà nínú ilé. Obìnrin kan tó tún wá lead wọn lọ, òun tún wá gbá research débi pé ó ti enter gbogbo àwọn boys Sunday Igboho débi pé gbogbo àwọn tó wà nínú ilé yẹn lóbìnrin yẹn ń dárúkọ, obìnrin yẹn wọ max. Ó túmọ̀ sí wípé ìjọba ti palẹ̀ mọ́ fún Sunday Igboho ju bí olóyè Sunday Igboho ṣe tó lọ. Nítorí kíni? Nítorí pé ẹ ti fẹnu kó bá olóyè Sunday Igboho níbi ọ̀rọ̀ pé ológun ni o, ológun ni o, ológun ni o. Tó dẹ̀ yà sí pé gbogbo àwa tá súnmọ́ Sunday Igboho a mọ̀ wípé tẹ́ bá tú gbogbo ara Sunday Igboho látòkè délẹ̀ ní bá gbẹ́rẹ́ ẹyọ kan lára ní bá gbẹ́rẹ́ ẹyọ kan ní ààrẹ. Ṣùgbọ́n kíní kan tí ẹ̀yin ò mọ̀ ní pé ìṣọ́ Ọlọ́run ó ju oògùn lọ. Ìṣọ́ Ọlọ́run ló yọ olóyè Sunday Igboho níjọ́ tó lọ attack Sunday Igboho. Ìṣọ́ Ọlọ́run ló yọ olóyè Sunday Igboho. Kò sí agbára oògùn kan láyé tó lè yọ olóyè Sunday Igboho níjọ́ tí wọ́n lọ attack Sunday Igboho. Ọlọ́run ló yọ olóyè Sunday Igboho. Ló fi dá sí wípé ẹni tó kú, àdògán tó kú yẹn, ó jẹ́ kí gbogbo ẹ̀yin Yorùbá nation ó jẹ́ kẹ́ máa lọ bọ àwọn ọmọ ẹ̀ nítorí pé ikú olóyè Sunday Igboho lẹ́ni yẹn gbà kúnjọ yẹn. Ikú olóyè Sunday Igboho òun ni àdògán yẹn gbà kú torí pé àwọn tí wọ́n lọ, àwọn bíi Fúlàní, àwọn bíi Nàbírí tí wọ́n gbọ́ Yorùbá, wọ́n lérò pé Sunday Igboho làdògán yẹn ni wọ́n fi pa nípakúpa. Ọ̀rọ̀ ẹnu yín níbi àkóbá tẹ́ ń ṣe fún Sunday Igboho tí àwa náà dẹ̀ ń sọ fún olóyè Sunday Igboho pé ìwọ̀nba nìyàn máa ń sọ̀rọ̀ níwájú ìjọba torí pé ìjọba ni wọ́n ń pè ní amúnimóògùn. Ìjọba ni wọ́n ń pè ní amúnimóògùn. Kíyàn ní oògùn ju ẹgbẹ̀jì lọ, kò sẹ́ni tí ìjọba ò lè mú tó bá fẹ́ mú. Àmọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin mẹ́sẹ̀jì tí mò ń pass wo mẹ́sẹ̀jì yẹn, mẹ́sẹ̀jì àlẹ́ ń kórira. Mo yẹ sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń sọ̀rọ̀ báàbù làákàyè. Messenger òun lẹ́ ń kórira, follow mẹ́sẹ̀jì mi. Mo tún wá sọ fún yín nínú part 2 fídíò tí mo ṣe, mo ní tó bá já sí wípé Ọlọ́run, ìṣọ́ Ọlọ́run lẹ fi ń ròyìn Sunday Igboho, mo ní làkàn azan kò bá nóore fún yín. Ni mo fi mú fídíò Mr. Wisdom wá pé ṣe bí ọmọ yẹ ló ní pé tẹ bá wo ara olóyè Sunday Igboho kò sí gbẹ́rẹ́, àwọn òpònú kan wà lọ attack Mr. Wisdom ibi kò yẹ kó sọ bẹ́ẹ̀, kò ṣe ní máa sọ bẹ́ẹ̀ nígbà tó fẹ́ kẹ́ bá ayé bọ̀dọ̀ òun jẹ́. Irú inú ẹbí yín mélòó ni irú olóyè Sunday Igboho yẹn wà, ẹ̀yin lórí burúkú. Inú ẹbí yín ẹ lọ múrò olóyè Sunday Igboho yẹn wá. Irú ẹbí yín ẹ lọ múrò MC Olúọmọ wá. Ẹ̀yin lórí burúkú máa ṣàǹfààní tí nítorí pé ẹ ti monetize page yín, ẹ fẹ́ fi page yín gbowó, ẹ wá ṣe bẹ́ẹ̀ ni tó nífẹ̀ẹ́ Sunday Igboho. Ṣé fẹ́ nífẹ̀ẹ́ Sunday Igboho tó àwọn ọmọ ìyá ẹ̀ ni? Ẹ wá sọ wípé nítorí pé Mr. Wisdom sọ wípé tẹ́ bá tú ara Sunday Igboho lè bá gbẹ́rẹ́, á jẹ́ kẹ́ pa bọ̀dọ̀ òun dànù. Mo wá sọ fún yín pé
ta ní pé ìṣọ́ Ọlọ́run lẹ sọ pé wà lára olóyè Sunday Igboho kò bá nóore fún yín nítorí pé oògùn tẹ́ ń pariwo yẹn ihun tó gùn tí ò nópin ni wọ́n ń pè lóògùn. Bíyàn kan bá sọ pé òun ní oògùn ibi títí ẹ bá dé ibẹ̀ ni tẹlòmíì ti bẹ̀rẹ̀ ibi gbogbo ẹni tó bá gbójú lóògùn ọjọ́ kan oògùn máa sunko. Ló fi já sí pé tẹ́ bá ń ròyìn Ọlọ́run pẹ̀lú Sunday Igboho pẹ̀lú gbólóhùn tó máa ń jáde lẹ́nu olóyè Sunday Igboho títóbi Ọlọ́run ó nú oore fún yín ju pé máa fògùn ròyìn ẹ̀ lọ tó pé fẹ́ bá tẹ. So that ẹ wá lọ attack Mr. Wisdom kò yẹ kó sọ bẹ́ẹ̀ á jẹ́ kẹ́ pa bọ̀dọ̀ òun dànù pẹ̀lú ibi tí ẹ sin ẹni ẹlẹ́ni dé odindi onílé ọlọ́nà odindi ọba láàyè ẹ̀ ẹ̀dẹ̀ ń ṣe wẹ́rẹ́ ẹ̀dẹ̀ tí ẹni ẹlẹ́ni débi tó dé yẹn kọ́lọ́hún wọlá nàbí kọ́lọ́hún wọlá bí kíjímọ̀ lẹ́ni olóyè Sunday Adéyẹmọ Igboho Ọlọ́run bá wa dá padà sínú ààyè ẹ̀ torí pé tí bá ní kí n wo ti gbogbo orú yín yẹn tí bá ní kí n wo gbogbo ẹ̀yin ajá pọ́pì yẹn ẹ kò máa mú mi máa kọlu ẹni tí kò yẹ kí n kọlu ni. Mo wá sọ fún yín wípé ìdáhùn tó yẹ kẹ́ ẹ dáhùn lórí pé olóyè Sunday Igboho ó nóògùn ìdí mo sọ pé ẹ ní làákàyè ni wípé màá wá sọ fún yín lénìí o. Mo ti wá gbé yín débẹ̀ mo ní ẹ bá máa fọ Ọlọ́run ròyìn ẹ̀ ọjọ́ tí wọ́n lọ attack Sunday Igboho yẹn Eyin Saheed Shittu ó sọ ọ̀rọ̀ kan òótọ́ ọ̀rọ̀ ni ó máa ń dàbí ìsọkúsọ ó ní bọ̀dá mi iyọ̀ tí Ọlọ́run yọ yín yìí ó jẹ́ kẹ́ wá súnmọ́ Ọlọ́run ju tẹ́lẹ̀ lọ o. Ó jẹ́ kí ẹ wá súnmọ́ Ọlọ́run ju tẹ́lẹ̀ lọ o torí wípé kò sẹ́ni tó yọ yín nínú àdánwò yìí tó kọjá Ọlọ́run. Ọlọ́run lọba tó wá yọ Sunday Igboho Ọlọ́run tó nífẹ̀ẹ́ Sunday Igboho náà ni kò fi Sunday Igboho lẹ̀. Ẹ jẹ́ ká gbàgbé pé kò sí ẹni tí a máa ṣe abíyẹ̀ tí a ní gbóòórùn ẹ jẹ́ ká fọwọ́ bu ohun tó wà lábíyá wa mọ́lẹ̀. Mo wá sọ ọ̀rọ̀ yẹn mo wá rí pé ìdí tí mo fi ń sọ pé ẹ ní làákàyè lérè máa sọ fún yín o. Tó bá pé wá ní làákàyè ni number 1 géèmù social media yìí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ̀ ń pa ẹ̀ ẹ kàn ń fò bọ́ tàbí ọ̀pọ̀lọ ni. Ṣé tó máa sọ pé nípa ọ̀rọ̀ fracas àwọn kan wà àwọn ìyá kan wà tí mo bẹ́rí fún wọn inú fracas lórí social media tí mi dẹ̀ ń lọ sí èmi ò tẹ̀ ń dóbìnrin lóhùn náà. Ṣé ti rí ojú ọ̀nà Islamic fracas tí àwa ti kúrò tí àwa ṣe ẹ̀ kó ń bẹ́ yẹn tí Ọlọ́run ṣe ẹ̀ bá wa yanjú tó wà láàrin wa yẹn láàrin wa lódindi ọdún 4 yẹn kò sí baba ńlá kú ẹni tó tó bẹ́ẹ̀ tó lè gba fracas tó àwa fracas ta lọ gbá yẹn. Torí wípé inú fracas strategies kan wà tí gbogbo yín ò mọ̀ lórí social media ni wípé ìwọ tó bá ní boss tó bá ní aṣíwájú ọjọ́ tó bá fi lè bú aṣíwájú ẹ ihun tó sọ sí aṣíwájú ẹ yẹn tó bá hit ẹ má fèsì níjọ́ yẹn lára tí ẹ mọ̀ nìyẹn. Má fèsì ní ọjọ́ tí wọ́n bá hit aṣíwájú ẹ yẹn ihun tó fi bú aṣíwájú ẹ yẹn tó dùn ẹ yẹn má ràn mẹ́nu tó bá ti lè ràn mẹ́nu wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ni wiki point ẹ bẹ́ẹ̀ náà máa fọ́gi mọ́. Ọ̀dẹ̀ ní number 1 tó pé bábú làákàyè tó ń sọ bẹ́ẹ̀ fún yín nìyẹn. Bábú làákàyè. Okay, mo ní pé olóyè Sunday Igboho nóògùn ẹ wá fò bọ́ta ẹ ti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé wiki point yín nìyẹn ọ̀dẹ̀ nìyín. Olóyè Sunday Igboho kọ́ mọ̀ ń bá rí o ẹ̀yin rí fraf ẹ̀yin puppy ẹ̀yin dog ẹ̀yin mọ̀ ń bá rí and I'm not sorry to say that. Number 2 tó bá pẹ́ wá ní làákàyè ni mo sọ wípé olóyè Sunday Igboho nóògùn ọ̀dẹ̀ ìbéèrè ọ̀rọ̀ tí mo sọ yẹn nǹkan kan lẹ́kẹ́ fi nọ́ọ̀kì mi tó bá pẹ́ ní làákàyè nǹkan tẹ́kẹ́ fi nọ́ọ̀kì mi ni pé
ó jẹ́ kẹ́ lọ kọ orin fún mi ni orin Oríyọmí lẹ kẹ́ lọ kọ fún mi pé ẹni tí ò ná oògùn àná Ọlọ́run ẹni tí ò ná oògùn ó dá ihun tí ẹ kẹ́ fi fún mi lésì ni pé ṣé Sunday Igboho ò ná oògùn ó dá ó ná Ọlọ́run tafaka ó tán ṣé kò ná oògùn ó dá ó ní Ọlọ́run ṣe bọ́ Ọlọ́run ló yọ tẹ́ bá ti lè sọ bẹ́ẹ̀ báyìí ẹ ti gé ìyẹ́ mi nìyẹn kò bá àjá sí pé oògùn ló ní o ẹ lọ mọ̀ wípé gbogbo ohun tó ń jẹ́ oògùn lọ́dọ̀ tiwa àwa mùsùlùmí tó bá ṣe tán báyìí àwọn tó ń ṣe ni o tó bá fẹ́ kí oògùn yẹn jẹ́ sọ fún oògùn yẹn pé la aula wala quwwata illa billahi oògùn yìí o ní agbára o ní ète o Ọlọ́run ló máa kí oògùn yẹn dáhùn oògùn yẹn máa dáhùn àmọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kàn ń fò bọ́ tàbí ọ̀pọ̀lọ ni báàbù làákàyè mo sọ fún ìkànnù yín tó ní pé ó fẹ́ sọ̀rọ̀ tí wàá dá láwọn mọ̀ nípa bíyàn ṣe ń sọ̀rọ̀ àtẹ̀rẹ̀tìbù wàtẹ̀rẹ̀kìm mọ̀ tí wọ́n pè ní àtẹ̀rẹ̀tìbù wàtẹ̀rẹ̀kìm ìwọ̀n bíyàn ṣe ń tu ọ̀rọ̀ mọ̀ sọ kàn nítorí pé ẹ ti monetize page ẹ fẹ́ gbowó lórí page ẹ dẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ ẹ wá fẹ́ fi Sunday Igboho gba owó ẹ wá fò bọ́ta ẹ gbàgbé pé àwọn kan wà ọ̀rọ̀ táwa ń sọ yìí ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí Ọlọ́run fún wa ni ihun tí wọ́n ń pè ní tẹ̀rìtìbù wàtẹ̀rìkìm ní mọ̀rọ̀ wájú mọ̀rọ̀ ẹ̀yìn tí wàá dá láwọn mo ṣe sọ pé ọmọbìnrin kan nígbà tí yẹn fẹ́ sọ̀rọ̀ ó ní Ìgbòho torí pé kí ni báàbù làákàyè èyí tó tún wá jẹ́ àáfà nínú wọn mo tún wá gbé yẹn lọ sínú tẹ́rìbíyà mo gbé wọlé ibẹ̀ mo ti mọ̀ pọ́nmọ́ yẹn ò ní làákàyè ọmọ àáfà àti ọmọ àáfà òpònú yẹn mo gbé lọ nínú tẹ́rìbíyà òun tí ìrìn lójú ọ̀nà túfí ó dẹ̀ kéwú mo wá gbé lọ nínú tẹ́rìbíyà mo jẹ́ kó mọ̀ wípé tó ẹ̀pọ̀ Ọlọ́run náà fi ń ròyìn olóyè Sunday Igboho ni làkànà azan nítorí kí yẹn wá sọ ni pé tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ Ọlọ́run náà ló ní kó gun ẹ̀ máa jẹ ìyẹn ò ní làákàyè báàbù làákàyè kùlùkùn báàbù làákàyè ṣàwárí kí ní kan tó fẹ́ ká lọ mọ̀ ní wípé gbogbo ariwo tẹ́ ń pa lórí social media ọ̀kan lọ́mọ o legacy o MC Olúọmọ o ẹ kọ́ lọ mọ̀ pé ariwo yẹn ò lè túnú kan lára tiwa gbọ́ ariwo yẹn kò lè tú irun kan ní ara tiwa torí pé wọ́n ti pariwo wa débi pé ariwo yẹn ti wá dowó ti dọ́là fún wa òkìkí tẹ́ ń pariwo yẹn òkìkí yẹn ti dowó òkìkí yẹn ti dọ́là fún wa mórúkọ ọmọkùnrin tí mo bí ni Òkìkíọlá lórúkọ ọmọkùnrin tí mo ti bí mo dẹ̀ máa bí ọkùnrin mi for fifina wàlẹ́sù mina mi for fifina mi ò sí ní ẹni tó máa fọ́ so gbogbo ariwo tẹ́ ń pa yẹn kò ní ìtumọ̀ sí mi ẹ lọ wo page mi ojoojúmọ́ ni followers ń pọ̀ sí ẹ fi ń boost mi ni ní làákàyè ẹ fi ń boost mi ni ṣé wá rí ariwo tẹ́ ń pa yẹn kò disturb mi kí n máa ṣe ohun tí mò ń ṣe lọ tó pé mi ò ní dá yín lóhùn inú tí mo ní pé kò yé yẹn ni wípé strategies yẹn òun ẹ má kí n lo orúkọ ẹnìkan strategies yẹn òun náà lò fún àwọn àwa mọ̀ríkàsí ńgbà kan kó tó pé mo pick nígbà tí àwọn mọ̀ríkàsí tó máa yí dárúkọ àwọn àfáà wa gbogbo àwọn mọ̀ríkàsí máa kó wọ́n máa fò bọ́ta wọ́n máa dá lóhùn mo wá rí pé tó bá ti ń dá lóhùn yẹn kò wá ní dárúkọ ẹnikẹ́ni ẹni tó jẹ́ kíbùlà wa yẹn ìbẹ̀lẹ̀ ni yẹn máa lọ kíbùlà wa yẹn ló máa ta sí kíbùlà wa tó dẹ̀ ń ta sí yẹn at least àwọn náà rìn kankan lórí social media ṣùgbọ́n gbogbo wa máa fúyà mo kàn pé àwọn boys ìgbéyàwó kan níbẹ̀ mo kàn pé yẹsẹ̀ alúnáka ẹ̀yìn mo kàn pé ẹ̀yìn àsáádà mo kàn pé gbóhùn ní obi tó bá ti bú mùdírù tó bá ti bú àfà wa ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ má fèsì mọ́ kò
kó tó wá di pé Ọlọ́run padà bá wa ṣẹ́gun yẹn ẹ mọ̀ wípé ṣé tí níbẹ̀ ṣe ń fò bọ́ta yẹn èmi tí mo ní mi ò ní dá orúkọ yín ibi tí mo ní mò ń lọ yẹn èyí ló máa dùn tafaka ní làákàyè tí gbogbo ẹ̀yin pọ́pì yẹn mi ní dárúkọ yín náà mo ti máa dárúkọ yín tó ti bá fi lè dárúkọ yín mo fún péjì yín ní popularity nìyẹn torí pé lọ́wọ́lọ́wọ́ yìí isi anna ní lisanu le ulamai kafatan isi tó bá rí bẹ́ẹ̀ anna ní èmi yo lisanu le ulamai èmi mo gba ife lisanu le ulamai yẹn ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ni mí Indomie èmi ra rò pé tẹ́ bá wá fò bọ́ta bóyá ọ̀rọ̀ yín máa wá stop mi ẹni tó dá mi lákẹ́ yàtọ̀ fẹ́lẹ̀ sọ fún mi gbogbo ẹ̀yin tẹ́ fò bọ́ta ẹ̀yin ọ̀pọ̀lọ́ ní òjò yẹn gbogbo ariwo yín yẹn kò disturb mi kò dẹ̀ stop mi àmọ́ nítorí wípé tí èèyàn bá ń sunkún a máa ń ríran ni Mr. Wisdom yàtọ̀ pé Ọlọ́run fún ní làákàyè ó ní talent ó mọ ohun tó ń ṣe ó dẹ̀ súnmọ́ Igboho ju gbogbo yín lọ and then ó dẹ̀ jẹ́ tó máa ń respect mi mo wá ti rí pé mo ti frustrate Mr. Wisdom mo ti frustrate ẹ̀ pẹ̀lú gbogbo bó ṣe máa ń bá mi sọ̀rọ̀ mo rí pé mo ti frustrate ẹ̀ mo rí ewì tí Mr. Wisdom ṣe lánàá mo dẹ̀ ń pity mánu yẹn pé mánu yìí inú ẹni tó wà 100% lawyer CMC sí Sunday Igboho ni Mr. Wisdom wà because ó ń sọ̀rọ̀ nínú ewì yẹn with talent gbogbo yín èèyàn mélòó ní talent èèyàn mélòó àwọn ló dá láwọn nu gbogbo yín ta ló lè ṣe ohun tí Mr. Wisdom yẹn ń ṣe nu yín kẹ́tọ́ lè pèèyàn ní pé star superstar talent man ó gbọ́dọ̀ lè wọṣọ sójú kó wọṣọ sódì kó ṣe nǹkan míì kó ṣe ọ̀tún kó ṣe òsì gbogbo àwọn star àwọn ní tíátà tẹ́rin yẹn ẹ lọ wò wọn yìí tó wá pé nǹkan ẹyọ kan ló mọ̀ ṣe ẹ gbàgbé star ò ní pẹ́ wọlẹ̀ kí ló jẹ́ kí ẹ̀yìn adé Démọ́lá kí ló kọ bọ́bọ́ yìí ná ẹ̀yìn bọ́bọ́ yìí Démọ́lá àbíkí ló ń pè bọ́bọ́ Abẹ́òkúta yìí kí ló yẹ kó ní star torí pé ó lè ṣe ọmọ ọ̀tá ó lè ṣe babaláwo ó lè ṣe oníṣègùn ó lè ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀yìn máa ń kúrá bẹ́ẹ̀ làwọn òkògo so that you tún fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé Wisdom ní làákàyè ó lè sọ̀rọ̀ ó lè kéwì ó lè present ó dẹ̀ ní làákàyè Ọlọ́run tún wá fún làákàyè ó dùn rí lójú ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń sọ̀rọ̀ yẹn kan lẹ́ mọ̀ ṣe náà ló yẹ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹni tó máa ṣe bí ọ̀kan lọ́mọ lórí social media yìí ó máa múra gan torí pé gbogbo ilé ni mo lè wọ̀ gbogbo character ni mo ní lọ́wọ́ I can behave like afa complete afa torí pé mo dẹ̀ mọ̀ I can behave like afa I can deliver a lecture as a complete afa and then at the same time I can be like a street guy because Igboho not be me see. Number 3, I can behave like me ò ní owó lọ́wọ́ but I can behave like someone have money. And at the same time, I can below myself. Kí n ṣe bí tálíkà irú Ọlọ́run tí ò ní kankan. That's character. Gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín ní character yẹn. So that Mr. Wisdom Ọlọ́run ní kó ní làákàyè. Ọdúnládé adàfún yín Ọdúnládé Adékọ́lá. Ọdúnládé Adékọ́lá Ọlọ́run bùn ní Wisdom débi wípé kò sí character tí ó lè ṣe. Tafakar mo tẹ gbogbo yín mo ti máa gbogbo yín mo tẹ pé inú gbogbo àwọn lórí social media mo challenge gbogbo àfà kò tí ì sí àfà tó ní qualification mi tó bá mọ̀ kéwú ló mọ̀ láì kan tó wà nìyẹn ó lè ṣe nǹkan mi ló ṣe rọrùn fún mi láti lè sọ̀rọ̀ ní àwùjọ aláàfà láti lè sọ̀rọ̀ láwùjọ àwọn ògbóró mo tún lè ṣe politics torí pé kí ni ẹ̀bùn ni káwọn tó wá bọ́ sórí social media àwa ti ní gbogbo fani so that nǹkan bó fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé ibi tí mo ti lọ ní pé ẹ ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan ń dùn yìí
ẹni tọ́rọ̀ bá wá ń dùn wọn kì í fọ̀rọ̀ lọ torí pé ọ̀rọ̀ ń dùn èmi mo dẹ̀ mọ̀ tí mo nínú tẹ́lẹ̀ nípa Olóyè Sunday Igboho ẹ wá lérò pé ariwo yẹn lè stop mi so that mo kọ́ fi yẹn ṣe mo kọ́ demot kẹ́ lè mọ̀ wípé ariwo yẹn kò nítumọ̀ sí mi kẹ́ lè mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín bábú làákàyè mo ní àtọmọdé yín àtàgbàlagbà yín mo ní ẹ ní làákàyè mo ní ẹ kódà ẹ ní làákàyè tó yá gàmbàrí géèmù social media ó yá gàmbàrí gbogbo yín lọ géèmù social media yìí ó yá gàmbàrí ju gbogbo yín lọ ẹ kàn ń fò bọ́ta nítorí pé monetization àbẹ gbowó monetization ẹ wo implication àdánwò tẹ́fẹ́ kó bá aṣíwájú yín tẹ̀ ń tẹ̀lé mọ implication àdánwò tẹ́fẹ́ kó bá ṣé àrẹ bí àti tó bá dé tí bá ń lọ bí mo ṣe ń lọ yẹn bí bá ń lọ bí mo ṣe ń lọ yẹn tí bá padà jánu tí bá jáwọnú ilé kan ẹ kàn wò pé ẹ kàn máa pariwo ní ẹ lè ṣe nǹkan kan ṣẹ́wárí kankan tí ò wá tún yé yín ni wípé gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń sọ̀rọ̀ máa gà ní mógùn ní ta ló sọ fún yín pé láàrin Sunday Igboho MC Olúọmọ ọ̀kan lọ́mọ ta ló sọ fún yín pé gbogbo ọ̀lẹ́ padà jókòó round table ipe àlejò jẹun náà ó kan náà ta ló sọ fún pé àlè padà jọ jókòó ta ló sọ fún pé àlè padà jọ jókòó gbogbo wa ẹ̀yin lójú máa tì mo dẹ̀ máa fún yín sample ẹ̀ ó ti lè jù yín lọ sẹ́yìn láàrin gbogbo wa àti Ẹ̀yin Kúnlé Poli àti gbogbo àwọn ìsìjàbà lẹ́nìí ẹ̀rí bá jọ ń ṣe padà Ọlọ́run dẹ̀ ní fèjù sáàrin wa mọ́ mo rántí ọjọ́ tí mo ṣe prógámù fún Kúnlé Poli ààrẹ Almorufu pè mí àwọn ọ̀kọ̀lọ́mọ tó sọ ju yín tó sọ yẹn pọ̀ kíníkan nígbà tí màá ti Kúnlé Poli máa sọ̀rọ̀ Kúnlé Poli ní ọ̀kọ̀lọ́mọ wàláhì ọ̀rọ̀ yín ó ẹ̀pù òun gan o ọ̀rọ̀ tí mo sọ ẹ̀pù òun gan o mo mọ̀ pé Sunday Igboho Olóyè Sunday Igboho nílé bọ́ta ni ọ̀rọ̀ mi wà ní ọ̀rọ̀ tó máa ẹ̀pù Olóyè Sunday Igboho ẹ̀yin tẹ̀ ní làákàyè ẹ̀yin bábú làákàyè ta ló sọ fún yín pé èmi àti Olóyè Sunday Igboho MC Olúọmọ gbogbo àlejò jókòó papọ̀ mọ́ in tí ò yé yín ni ó pọ̀ ju tó yé yín lọ so that ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní làákàyè mo tún sọ àtọmọdé yín àtàgbàlagbà yín so that now ṣùgbọ́n nítorí respect reciprocal tí mo ní fún Mr. Wisdom àti Lady K as from today mo bọ́lẹ̀ kó lórí ọ̀rọ̀ Sunday Igboho nítorí Mr. Wisdom on one condition tí mo dẹ̀ fẹ́ sọ yìí mo fẹ́ pass condition yìí sí Lady K àti Mr. Wisdom torí mo pé méjì yẹn lẹ súnmọ́ Sunday Igboho ju gbogbo àwọn riffraff yẹn lọ mo pé méjì yẹn súnmọ́ Sunday Igboho mi ò lè parọ́ pé mo bá Sunday Igboho sọ̀rọ̀ mọ́ láti pàtó tó wá àtàkì àjọ sọ̀rọ̀ but tẹ́lẹ̀ àjọ sọ̀rọ̀ mo lè Sunday Igboho náà dẹ̀ máa rí nǹkan tí mo ń sọ yìí Mr. Wisdom àti Lady K condition tí mo fẹ́ gbé yín yìí tí ẹ bá fi lè fail condition yẹn I'm coming back kí ni condition náà ni pé as from today ẹ lọ sọ fún gbogbo àwọn tó bá agitate fún Yorùbá nation kó má mention MC Olúọmọ lórí social media mọ́ kó dẹ̀ má mention Jagaban Sanwó-Olú gbogbo àwọn governors London APC anybody má mention lórí social media mọ́ anybody má pọ̀ òun ṣiṣẹ́ fún Yorùbá agitation o tó pé Yorùbá agitation lòun ṣiṣẹ́ fún o ẹ lọ kìlọ̀ fún wọn anybody má mention ọ̀gá tiwa MC Olúọmọ lórí social media mọ́ ẹ̀yin méjèèjì yẹn ni mò ń give honor yìí fún o tí ẹ bá wá kọ̀ láti lọ dì wọ́n lọ́wọ́ mú today is on the 27th of January 2023 by grace of God less than 1 month tí Bola Tinubu ma di president in Nigeria by grace of God be isn't a lie. I'm
may pass this message to Mr. Wisdom and Lady K. Ẹ̀yin méjèèjì yẹn, ẹ̀yin ni aṣojú Sunday Igboho. Gbogbo àwọn tó kù wá pátá monetization ọ̀dọ́ kan máa sọ̀rọ̀ Sunday Igboho wọn nífẹ̀ẹ́ Sunday Igboho. Mo rò pé ẹ̀yin méjèèjì yẹn ṣe nítorí owó. As from today, 27th of January 2023, tí ẹnikẹ́ni bá tún bọ́ta lórí pé òun ṣe agitation fún Yorùbá nation, tó bá mention ọ̀gá mi MC Oluomo, tó bá mention ọ̀gá number 1 Tinubu lórí page ẹ̀, mi ní fún ẹni ẹlẹ́sì o, mi ní fún ẹni ẹlẹ́sì o, kíbla àti yín náà ibi tẹ́ dájú kan yẹn òun ló máa gba wọ̀tọ̀wọ̀tọ̀. But I'm promising you, because of you guys, I'm promising you pé mo máa bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ yẹn báyìí. Ọ̀rọ̀ kù nú mi tí mo fẹ́ sọ o, àmọ́ kí yòókù máa gbọ́hùn. Kí yòókù jẹ́ kí ni? Kí yòókù máa gbé ọ̀hún. Kí yòókù jẹ́ kí ni? Kí yòókù máa gbé ọ̀hún. Kẹ́dẹ̀ kìlọ̀ fún àwọn tí wọ́n náà àwọn tẹ́bí gbogbo àwọn comment na comment section riffraff àwọn comment section ghost ni wọ́n. Ghost na àwọn comment section. But ẹni tó ń ṣe agitation àwọn ní kẹ́ kìlọ̀ fún wọn. Àwọn ní kí ẹ kìlọ̀ fún o. Àwọn ní kẹ́ kìlọ̀ fún o. Respect is reciprocal. Tí ẹ bá lè support wa, ẹ ti mọ̀ pé no going back, ìdìbò máa wáyé ní February. Ìdìbò máa wáyé ní February àti ní March. Tí ẹ bá lè support wa torí ẹ ní voters card. Ẹ ní voters card so that ààrẹ tí ìdìbò yín kẹ́nikẹ́ni máa wà fọ́gà tí wàá pa ẹ̀yìn táyín lórí social media o. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ o. Mẹ́sẹ̀gì tí mo ní.